Èyí ni ọ̀run ṣíṣí ti ọjọ́ àìkú ọjọ́ 13 oṣù kọkànlá ọdún 2022 sí bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn Énọ́kù Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa òní ni Ọlọ́run béèrè àpọ́n. Ọlọ́run béèrè àpọ́n. Bíbélì kíkà wa ìwé òwe orí 6 ẹsẹ̀ 1 sí 11. Àkọ́sórí wa ìwé òwe orí 13 ẹsẹ̀ 4 tí ó wí pé ọkàn ọ̀lẹ ń fẹ́ ṣùgbọ́n kò rí nǹkan kan, ṣùgbọ́n ọkàn àwọn tí kìí ṣe ọ̀lẹ rí ìtẹ́lọ́rùn. Àlàyé bàbá wa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rò pé ìbùkún Ọlọ́run túmọ̀ sí pé owó yóò kàn ṣubú lójijì sí inú ayé wọn. Èyí kìí ṣe òtítọ́. Tí o bá fẹ́ kí àwọn nǹkan dára sí i, bí Ọlọ́run ṣe ń ṣí ilẹ̀kùn, o tún nílò láti ṣiṣẹ́ takuntakun. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mo fún ẹnìkan ní iṣẹ́ pàtàkì kan ní oṣù kìíní, èyí tí ó lè parí ní oṣù 3. Èrò mi ni láti fún un ní òmíràn ní kété tí ó bá parí àkọ́kọ́. Síbẹ̀síbẹ̀, ó sì ń tiraka láti parí rẹ̀ ní oṣù 9. Kò sí bí mo ti lè fún un ní òmíràn. Ọlọ́run ti ṣílẹ̀kùn àwọn ìbùkún ìnáwó fún un, ṣùgbọ́n ó kọ̀ láti jẹ́ alápọ̀n, nítorí náà ó gba ìbùkún láti ẹnu ọ̀nà kan péré. Ní ọ̀nà mìíràn ẹ̀wẹ̀, ọmọ mi kan wà tí ó máa ń sọ pé kí n máa gbàdúrà fún òun kí òun lè ní àṣeyọrí nígbàkígbà tí ó bá rí mi, tí mo sì máa ń ṣe bẹ́ẹ̀ fún un nígbà gbogbo. Ní ọjọ́ kan, mo gba lẹ́tà kan láti ọ̀dọ̀ rẹ̀ pé ó ti gba iṣẹ́ ńlá kan. Nígbà tí mo rí iye owó náà, mo gbàgbọ́ pé ó ti ṣe àṣìṣe láti ṣàfikún àwọn òdo díẹ̀ sí ju iye tí ó yẹ kí ó jẹ́ gangan lọ. Mo rò pé ó ṣi $500 fún $50 mílíọ̀nù. Lẹ́yìn àkókò díẹ̀, sí ìyàlẹ́nu mi, mo gba ìwé àyẹ̀wò owó kan láti ọ̀dọ̀ rẹ̀ tí ó sọ pé, "Bàbá, mo ti san ìdámẹ́wàá mi, ṣùgbọ́n ẹ̀yin ni ẹ gbàdúrà, nítorí náà ìdámẹ́wàá mi rèé fún yín." Ó yà mí lẹ́nu láti rí i pé kò ṣàṣìṣe, nítorí náà mo pè é láti gbọ́ ìtàn rẹ̀. Ó ní òun ti ṣe iṣẹ́ àkànṣe fún ìjọba ìpínlẹ̀ kan. Iṣẹ́ rẹ̀ sì dùn mọ́ gómìnà gan-an débi pé ó pe òun sí ọ́fíìsì rẹ̀, tó sì tún fún òun ní iṣẹ́ àkànṣe mìíràn tó fi òpin sí òṣì láyé òun. Ọlọ́run fẹ́ láti dáhùn àdúrà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ṣùgbọ́n àìní àpọ́n wọn ti dínà àṣeyọrí láti wá. Lúùkù orí 16 ẹsẹ̀ 12 sọ pé, "Bí ẹ̀yin kò bá sì ti jẹ́ olótìítọ́ nínú ohun tí í ṣe ti ẹlòmíràn, ta ni yóò fún yín ní ohun tí í ṣe ti ẹ̀yin tìkára yín?" O ní owó oṣù rẹ níbi tí o ti ń ṣiṣẹ́ báyìí kéré. O sì fẹ́ kí Ọlọ́run fún ọ ní ìlọsíwájú kí ìwọ pẹ̀lú lè máa san owó oṣù àwọn ènìyàn. Bí ó ti wù kí ó rí, bí o kò bá jẹ́ olóòótọ́ nínú owó ẹlòmíràn, báwo ni Ọlọ́run yóò ṣe fi tìrẹ fún ọ? Kókó pàtàkì, Ọlọ́run nílò àpọ́n fún àṣeyọrí rẹ láti wá. Ọlọ́run nílò àpọ́n fún àṣeyọrí rẹ láti wá. Olúwa yóò ràn wá lọ́wọ́.